yí bìrìkìtì ó dilé Babátúndé o ọmọ Mósè bí o Valentine o orúkọ tó pọ̀ jaburata Babátúndé orúkọ tábùkù lè kú láíláí o Babátúndé o ibẹ̀ ńlẹ̀ ní àbúròde ẹ̀kúlẹ̀ ni ó bá bẹ́ẹ̀ o wọ́n kọ̀ọ̀kan lé o jàre akíkanjú ọkùnrin tí fojoojúmọ́ dára bí ègbìn ẹ̀rín gbẹ́mi níyì jẹ́rẹ́ ẹ̀yẹ̀mí adáadélé mọ́kù ibi ìkó ọkùnrin rẹ̀ ọ̀gbọ̀dọ̀ ọkùnrin rẹ̀ àyàgbà bí ẹni wá wẹ̀kùn lẹ̀ Babátúndé o ìwọ lóbìnrin kò lọ́nà tó sunkún omi ojú tìrìntì tó ní bírú èyí ò bá jókòó ẹni àsìjàlè ẹni tó ní bírú èyí ò bá jókòó àsìjọ ọ̀rẹ́ òun Babátúndé o onísàn o ire lò ní oríire àfirè ire lò ní oríire àfirè ọpẹ́ ni ní sọlá o ọpẹ́ ni ní sọlá o ọpẹ́ ni ní sọlá o táwa ló rán mi sí ọ mẹbí ìdùnnú rẹ ló rán mi sí ọ àyà rere tó ní ló rán mi sí ọ ó ní mọ̀kì ó ní gbèjègbè ẹjọ́ ó ní ọjọ́ orí ìjòyè láyé ọgbà ó bá wọn lọ àtàrí ìjòyè lọ́rùn ó wá gbẹgbẹ́ òtún bá wọn lọ orí àpẹẹrẹ ọlọ́jẹ̀ ẹgbà amẹ́bọ́ olóògbé ọdẹ́bì ìrè Babátúndé o orí àpẹẹrẹ ọlọ́jẹ̀ ẹgbà amẹ́bọ́ olóògbé ọdẹ́bì ìrè ilé ọmọ ajífẹ́ wà dára lẹ́ẹ̀kún jọjọ bí ọbẹ̀ tápà ń sálẹ̀ kòkò adáadélẹ̀ mọ́kù ibi ìkó ọkùnrin ni ó jẹ́ o ọkùnrin ni ó èmi wá mọ̀ bí wọ́n ti ń kílé bàbá tiwọ́ tí wọ́n fi kó lè lọ́wọ́ Babátúndé o ọmọ wa ọmọ ẹkùn o ọmọ Àkúrẹ́ lómi méjì wọn pé jẹjì lálà àràmọ̀ ìṣeré àlámọ̀ òdomi ọmọ Àkúrẹ́ lómi méjì wọn pé jẹjì lálà ọkùnrin Àkúrẹ́ rogo ó fagbádá pé rìn obìnrin Àkúrẹ́ rodo ó fòsì mi ló pẹ́ fọ̀ Àkúrẹ́ ọlọ́jà méjì kò ti di ewúrẹ́ òsìkí ìtọ́mọ Àkúrẹ́ kọ́ máa la sọ àlà ẹ̀yẹ rẹ nínú ọ̀kẹ́ Àkúrẹ́ lómi méjì wọ́n lómi méjì wọ́n pè jẹjì lálá o ìdàrú káfẹ́ bí o wá ní báwọn fọjọ́ ọlọ́ọ̀jọ́ lọ ibi gbogbo tó o bá dé wọn mọ̀ buyì fún ọ níbẹ̀ ní lágbára Elédùwà onímọ̀sáré ọmọ onímọ̀sáré aya onímọ̀sáré ẹbí tààrà o èmi ò wá lè sọ yín gbọ́ o.